Bámidélé ọmọ ọlọ́wẹ̀ o ọmọ February o níní sọjọ́ bí rẹ̀ mo ní kó o pẹ́ láyé kó o tágbàlagbà á ṣe. bọ́ọ̀dún bá dé pèrègún àmàwọ̀ tuntun wálé ayé o igúnnugún kan ìkúrè wèrè èwe bẹ́ẹ̀ ní àkàlàmàgbò kan ìkúrè wèrè èwe ọdọọdún là ń rán orógbó ọdọọdún là ń rán mọ́bì lórí àtẹ ọdọọdún là ń mọ̀ rí ọlọ́lọ́ ọlọ́run ọba bàbá báyọ̀ o bàbá David bàbá Kọ́yìnsọ́lá bàbá Samuel o bàbá John o ní fojú sunkún ọmọ ọlá rẹ tó ti ròkè yìí o mọ̀mọ́ níwàlẹ̀ lọ́lọ́lọ́run ọba ó níwà kísà kẹ́yìn aṣọ ikú tí bá ń bẹ lóde aya fún ọ àrùn tí bá ń bẹ lóde aya fún ọ ire gbogbo yóò mọ jẹ́ tirẹ̀ lọ́lọ́lọ́run ọba igwe ní sọjọ́ bílò òní olówó orí Fọláṣadé mo rí bá nílé bàbá tó bí ọlọ́mọ gangan mo ní ṣé kí n mọ rìn ṣó bẹ́ẹ̀ ń Èkìtì níṣẹ́lẹ̀ o Ìgbàrà odò nílùú Èkìtì níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ olóyè ọmọ olóyè ọrùgbẹ́lúlélá kò yí bá gbẹ kàn tí àṣẹjẹ omi ó kọ́lé ẹbọ méjì rẹ̀ ṣepo ọmọ olóyè fẹ̀rẹ̀kúfẹ̀ ọmọ olóyè.